afurasí agbésùmọ̀mí làkùráwà ṣekú pa ọlọ́pàá mẹ́ta ní Kẹ́bì. Agbébọn 400 mà kojú ọmọ ogun o. Àwọn afurasí ọmọ ẹgbẹ́ agbésùmọ̀mí làkùráwà ó ti ṣekú pa ọlọ́pàá mẹ́ta tí aráàlú méjì míì tó sì farapa nínú ìkọlù kan tó mà wáyé ní ìpínlẹ̀ Kẹ́bì. Ojú ọ̀nà Tíìlì tó wà ní ìjọba ìbílẹ̀ Bunza ó ní ìṣẹ̀lẹ̀ ó mà ti wáyé lásìkò tí wọ́n gbìyànjú láti jí àwọn arìnrìnàjò kan gbé níbẹ̀. Ìròyìn mà ní kété tí àwọn ọlọ́pàá agbègbè Zogrima tí wọ́n gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà ó ní wọ́n mà ké sí àwọn ọlọ́pàá 36 Police Mobile Force Squadron ní Birin Kebbi tí wọ́n sì tẹkọ̀ létí lọ sí agbègbè náà. Àwọn ọlọ́pàá náà àtàwọn ajínigbé ọ̀hún wọ́n mà kojú ìjà sí ara wọn tí ìró ìbọn sì ń dún lákọlákọ níbi tí ọlọ́pàá mẹ́ta ti pàdánù ẹ̀mí wọn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi Nafiu Abubakari ó mà ló mà fi àlàyé náà léde o nínú àtẹ̀jáde náà. Àtẹ̀jáde náà wá fi kọ́rọ̀ rẹ̀ wípé púpọ̀ nínú àwọn afurasí ọmọ ẹgbẹ́ agbésùmọ̀mí náà ó mà ló mà pàdánù ẹ̀mí wọn nínú ìjà ọ̀hún. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Bello Sani ó ti kan sára sí àwọn ọlọ́pàá tó mà kojú ìjà sí àwọn ajínigbé náà fún akíkanjú wọn. Nígbà tó ń sọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀hún Nasiru Idrisi ó mà sọ wípé lóòótọ́ ni àwọn ọlọ́pàá mà jáde láyè lásìkò tí wọ́n ń kojú àwọn agbésùmọ̀mí náà. Lẹ́yìn náà ó mà ló mà sún ìpàdé àwọn ọmọ ẹgbẹ́ APC kan tó yẹ kó wáyé ní Birin Kebbi síwájú ẹ̀wẹ̀ àwọn ọmọ ogun 223 Light Battalion ní Zuru ó ti borí àwọn agbésùmọ̀mí tó kọlu ìlú Riba ní ìjọba ìbílẹ̀ Danko Wazagu ní ìpínlẹ̀ ti Kebbi. Ìròyìn ni àwọn agbébọn bíi irinwó ó mà ló mà kọlu ìlú náà kí àwọn ọmọ ogun 223 Light Battalion kí wọ́n tó kojú ìjà sí wọn o tí wọ́n sì lé àwọn agbébọn náà jìnnà rere o. A gbọ́ pé níṣe ni ìró ìbọn máa ń dún lákọlákọ lásìkò ìjà náà. Àwọn ọmọ ogun mà borí o tí púpọ̀ nínú àwọn agbésùmọ̀mí ọ̀hún tó sì gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra bó tilẹ̀ jẹ́ wípé wọ́n kó díẹ̀ lára àwọn òkú àwọn akẹgbẹ́ wọn lọ. Púpọ̀ nínú wọn ó ní òkú wọn wà ní ojú títì pẹ̀lú ọ̀pọ̀ ohun ìjà olóró tí wọ́n kó sòdí. Adarí ètò agbègbè ọ̀hún Abdulrahman Zaga ó sọ wípé lóòótọ́ mà ní ìjà náà mà wáyé o ó sì gbóríyìn fún àwọn ọmọ ogun fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Ó ní ṣe làwọn agbésùmọ̀mí ọ̀hún wọ́n máa ń dúnkokò mọ́ àwọn ní gbogbo ìgbà tí ọkàn àwọn kì í sì balẹ̀, àmọ́ inú àwọn má dùn púpọ̀ pé àwọn ológun ti fi imú àwọn agbésùmọ̀mí ọ̀hún ó ti fi dánrí o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá dá ìtọ̀bù padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú ìsinmi òní ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣẹ lókè èèpẹ̀.